níbo lẹ bá dé ó ṣáà níbi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ níbo lẹ wá bá dé ó jẹ́ ìlẹ́nu ẹ mọ̀ nǹkan tí mò ń sọ̀rọ̀ ń pẹ̀ Yorùbá nation ni Yorùbá nation bó lẹ bá dé mo ti ẹ̀sọ́ ọjọ́ kan gbà tí mo rí logo tán fún Yorùbá nation tó jẹ́ pé Odùduwà ni mo ní ẹ má jẹ́ atanra wa jẹ́ tá a bá gba Yorùbá nation igogun míì sì ń bọ̀ wọ́n lógun wo ni ogun Odùduwà tẹ́ lóyún ni torí pé tó bá yá ẹ dìde Odùduwà ẹ̀sọ́ ọmọ Yorùbá ọ̀tẹ̀ bá dé wọ́n bí wa pọ̀ lọ́tẹ̀ ní iná Yorùbá ló lọ́tẹ̀ ẹmọ ọdún tí Ìgbò ti ń dárúkọ Biafra bọ̀ àwa ẹ̀ náà là jẹ́ kán lè rí ìgbà torí pé tí Yorùbá bá sọ́pọ́tì kò síbi kòkò tẹ́yìn kankan lọ kí ló ń jẹ́ Fúlàní Yorùbá ló ń fẹ́ gba Yorùbá nation ẹni Fúlàní ẹ̀ ó disturb wa àwa là ń disturb ara wa gbogbo ẹ̀yin jẹgújíjẹrá bọ́nbára yín lẹ́yìn ẹ̀ pọ̀nlá torí pé ìwọ ọkàn yín ni pé ẹ tó ràn yín lẹ́yìn yẹn ó lè jiná tó kó má fún yín jẹ kó lóun òkè báyàn pẹ́ yín jẹ ẹ wọ bẹ̀rẹ̀ sí mọ̀ pé láti tó ti ràn yín ló ṣe ń fọ́mọ yín lọ́wọ́ ṣé yìí mo bẹ̀rẹ̀ tẹ bá dé bẹ̀tọ̀ tó bá sẹ́yìn tó bẹ́ẹ̀ ọmọ yín ni ó jẹ yín àbẹ́yìn rẹ jẹ ha mo lè dé bẹ̀tẹ̀ ní ìsìn yìí kí má rẹ̀ yìí kí má rẹ̀ jẹ ní tẹ́ bá jẹ ní tẹ́ bá jẹ lè yẹ gbè fò ìdíyejì yẹ gbè fò nǹkan tó ṣe nìyẹn tẹ́ fi dá ogun ẹ̀rú ṣé wọ́n dáwó ni àwọn Amẹ́ríkà pè mí ó ní iye tí wọ́n dá àwọn ti Germany pè mí ó ní iye tí wọ́n dá àwọn ti UK pè mí ó ní iye tí wọ́n dá aṣọ tí wọ́n rà ó ní iye tí wọ́n rà ẹni kí dáwọ́ security ó ní iye tí wọ́n dá gbogbo yín wá ń dùn àpò ara yín lẹ̀ ń dùn ètè yín náà ti mọ̀ pé kò síbi kankan tẹ́ ń lọ èmi ti sọ tẹ́lẹ̀ ní first page mi kó tó gba page mi lọ́wọ́ mi mo sọ fún yín mo ní wípé irọ́ dẹ̀ ń pa fúnra yín irọ́ ń parọ́ fúnrọ́ ni èké ń parọ́ fèké ẹlẹ́tàn ní gbogbo yín torí ìkẹ́ ti síwájú yìí ìkẹ́ kì í síwájú yìí tí kẹ́ bá ti síwájú ó ní mọ̀ bẹ́yẹn tó ṣèkẹ́ yẹn bóyá ó ń fún ẹ níyì àbí ò fún ẹ níyì torí ó ti kọ́kọ́ ṣèkẹ́ ẹ̀ nà èyàn tẹ̀jú ṣèkẹ́ yẹn kéèyàn má fún níyì padà ọlọ́gbọ́n ló lè yé òmùgóòní kí ló ń sọ ni ṣé fitness táwọn bàbá yín ìjọhùn ti wù òun lẹ́yìn ọmọ náà tó ń wù ká má pa mímọ́ tán ṣé Yorùbá region nìkan ni màá ṣe president lé wọn lórí ó yẹ kí ìṣe president lórí àwọn mẹ́ẹ̀ta ni wọ́n wá tàn yín jẹ wọ́n gboyin lọ́wọ́ yín fọkàrà lé yín lọ́wọ́ kì í wá ṣàkàrà òòjọ́ àkàrà tó ti bú ni ẹ lè jàkàrà mọ́ nísìnyí ẹ ṣàkàrà nù ni. Selfishness èké àti ọ̀tẹ̀ àwọn ilé èké àti ọ̀tẹ̀ là ń celebrate ẹ sọ gbogbo àwọn tó ti lọ tó jẹ́ tá à ń dárúkọ wọn ní ìsinyìí I'm not here to mention anybody's name ẹ dárúkọ gbogbo wọn kọ́ èwo ni ò sọ̀tẹ̀ ara wọn eléyìí ń gbẹ́gi eléyìí ń gbẹ́gi eléyìí ni ò jẹ́ kí wọ́n lè débẹ̀ ohun tẹ̀yìn náà dẹ̀ tó ń ṣe ní ìsinyìí láàfin Yorùbá lè ṣàgbà ló sọ àpò ara yín lẹ̀ ń dùn ntẹ́ bá jẹ́ yóò gbé fò ẹ̀ ń pẹ́ ẹ̀yin fọ́mọ yín lọ́wọ́ ìgbà tó jẹ́ pé gìgì sí àwọn tẹ́ ẹ máa wo gìgì sí Elédùà ẹ máa wo gìgì sí àwọn èèyàn Ọlọ́run bíi Jésù Kristi Olúwa wa bíi Ànábì wa Muhammad alayhi wa sallam bíi Ọ̀rúnmìlà ẹ wo gìgì sí wọn kẹ́ ẹ fi gbégbèsè tí ẹ láwọn bàbá yín tó lọ wájú yẹn they are all selfish àwọn náà wà selfish ẹni wọ́n sì gbà tí wọ́n fún wa ní tápẹ́ tí orílẹ̀-èdè yìí tá gbòmìnira wọ́n fún wa ní ríjọ́ọ̀nù kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí pé bàbá yín fẹ́ ṣe olórí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ló jẹ́ kí bàbá yín tó ṣe kí ni ló jẹ́ kí ó accept má ṣe fún wa yẹn tí bàbá yín bá declare pé Yorùbá region Yorùbá nation látọdún náà lọ́hùn ìrìn àjò ọmọ Ísírẹ́lì láàrin wọ́n ti wá jàkàrà ní ìsìn àwọn wọ́n ti jèso ní ìsìn yìí o èyí tí wọ́n ń ka àwọn ọmọ báyìí ó gòdì mí pa àwọn ọmọ tí wọn ò rí wọn jẹ́nu ẹ̀ ni. bàbá yìí ti jèso yìí ti ń ka àwọn ọmọ báyìí mẹsáyà wa ń bọ̀
lórílẹ̀-èdè Nàìjíríà yìí Sunday Igboho dúró bí John the Baptist ni Messiah sì wá sí ń bọ̀ torí pé Sunday Igboho fẹ́ ṣe ẹ̀yin náà ni ẹ̀yin èkèyàn tí fẹ́ kọ́ mọ́ ó dáná kọ́ mọ́ má jẹ́ ń bẹ̀ ẹ̀yin ni ẹ̀yin ò lè jàgúdújàrà ẹ̀yin ọ̀dàlẹ̀ tó gbé so tí Sunday Igboho tó mú mọ́ dì ẹ̀yin náà lẹ dà á ó ní ètò rere fún wa torí jẹ́ nǹkan tó pé ara máa ń ta tó bá fi àjà àwọn ọmọ ìyá rẹ̀ kò kọ́ fẹ́ dáhùn só bá yín dá sílẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀yin lẹ pé the only mistake that man made ni pé ó accept kó máa ṣe interview pẹ̀lú èyí social media kárí wọ́n ṣe interview pẹ̀lú yín tó ara ṣe nǹkan wọn bùnkẹ́lẹ́ ni kì bá má sàn o èmi ò ní pè ní Moses torí pé yóò délé lérí ikú ò ní pa mi ò ní pè wọ́n ní Moses wọ́n ti lànà báyìí ikú ò ní pa wọ́n torí ikú kì í pẹ̀ta lójú ràn Sunday Igboho bá wa kalẹ̀ kí ló wá dé kí lè dá sọ lórí ẹ̀ mọ́ torí pé tó bá ti dárúkọ ẹ̀ báyìí wọ́n wà ọlọ́pàá ń gbé wọn kí lè wá dá sọ lórí ẹ̀ mọ́ kí lè dá sọ lórí ẹ̀ mọ́ ẹ̀ lè sọ kankan mọ́ ṣé bẹ́ẹ̀ ni sọ pé ẹ̀jẹ̀ pariwo pé Yorùbá nation fẹ́ Yorùbá nation ṣé mi ìlé wá kú síwájú tó lè bàbá ẹ̀ ni ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ ìyá yín nù ẹ̀yin ọ̀lẹ ojú ọmọ olè tẹ̀bára ń kọ́pù lásán bá bẹ̀rẹ̀ sí máa kà ní ọ̀nàrí 2 million lásán bá yẹ ti gbà bọ̀dẹ̀ fọmọ ọlọ́mọ ibẹ̀ kọ́ ni mò ń lọ mo ní kí n rán yín létí ni wípé àgbà tó rò fọ́ọ̀kà ni ọmọ ẹ̀ ní kọ́kọ́ yóò jẹ́ ń bẹ́ o bó pé bóyá òun náà jẹ́ ń bẹ́ wọ́n tẹ̀ ní pé ọmọdé yóò bá bá tán yóò bá rọ̀bá àwọn ọmọ yóò padà bá rọ̀bá gbogbo nǹkan tẹ̀ ṣe gbogbo yín tẹ̀ fi Yorùbá nation tẹ̀ fi pa owó àwọn tí ò ní wọ́n ṣàṣẹ́ǹdì owó síbẹ̀ wọ́n fẹ́ kú Yorùbá nation ọjọ́ táwọn bàbá yín ṣe àwọn bàbá yín sojo ẹ jẹ́ ń pín fún yín bá kò yé yín o ìran mẹ́rin rèé bàbá yìí ó sojo ìtàn tóun náà sọ lọ́mọ ẹ̀ padà wá sọ ìtàn ìṣẹ́ tóun pa wípé àgbà tí mo wà ní kékeré mo ṣe bíríkìlà mo ṣe gbá ọmọ yẹn náà padà pàtàn yẹn nígbà tó jẹ́ pé ó jo ni bàbá yẹn náà ti ṣerú báyìí o torí pé ó jo ni kò fẹ́ kú òun náà padà pa ọmọ ẹ̀ tó wà lẹ́yìn ẹ̀ náà yóò padà pa ìtàn yẹn ó ní àwọn bàbá tí wọ́n ní ìsinmi òjò ni wọ́n o àbí àwa náà wá padà pàtàn yẹn a máa wò ní gbà kọ́mọ tí wọ́n parú ìtàn táwa lè pa wípé mo ṣe bíríkìlà rí ọmọ tèmi ò ní parú ìtàn yẹn mo ta bí ẹwọ tàrí ọmọ tèmi ò ní parú ìtàn yẹn ṣé ẹ mọ àwọn tó kó lọ sílùú Libya ẹ mọ tó fi wọ́n ṣe àwọn tó lọ sí Mẹ́kà lọ́dún yìí ẹ mọ tó ju wọ́n rí kì í ṣèjà ẹ̀sìn ìjà inú wá ní bó ní pé bá ṣe gbé gbá ẹ̀ ni wọ́n ṣe bá a pè é bẹ́ẹ̀ ṣe pé gbá yín ni èmi ò ní sọ̀rọ̀ jù máa sọ níwọ̀nba díẹ̀ ẹ gbàgbé ensars a sọ̀rọ̀ lórí ẹ̀mọ́ mo kò sọ fún yín ni ẹ gbàgbé ọmọ olówó mélòó náà pa nínú ensars tó bá wá pè é pé jáde síta wọ́n fẹ́ protest tó wá bó síta tó jẹ́ kí wọ́n lọ pa ẹ́ okú gbé èmi ò tẹ̀gbẹ́ láyìn post RRP mi ìmọ̀ post tó bá ṣe birthday sọ fún mi máa celebrate ẹ RRP yóò lò ní ẹ báyàn post ẹ tó bá yẹ kí wọ́n tọ̀ ẹ́ pẹ̀lú kọ́bọ̀kọ́bọ̀ tó lọ bọ́ síta pé ẹ jẹ́jẹ́ gbogbo àwọn tó pariwo protest ẹ má protest ìlú òyìnbó mọ́ ẹ wọ́n play ẹ máa bọ̀ Nàìjíríà ẹ jẹ́ àjọ protest bí ẹ má ti bí yàrá yà yín dáa ẹ lè kó àmọ́ àtẹnìkan síkú ẹ̀yin fi make owó lọ́hùn ẹ̀ ń ṣe flagi ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀ ń tà fáwọn èèyàn ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ you are still making money. ọ̀rọ̀ Nàìjíríà yìí lásán ẹ̀yin kíkan tó dá mi lójú tí mo mọ̀ ní pé Mèsáyà sì ń bọ̀ ìdí ẹ̀tàn wájẹ́ sí tó gẹ́ Mèsáyà wá sì ń bọ̀.